Happy Maulidin Nabi. Aku ọjọ́ ìbí Ànábì o. A fele ìkíra wa fún ọjọ́ ìbí Ànábì wa Muhammad. Ó jẹ́ kí n kọ sínú tọ́píìkì mi bọ̀ máa edit ẹ̀.
Happy Maulidin Nabi. Allah, 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 hey. وأنت رازقي وارزقني بفضلك بسيد الورى ìwà bẹ̀bẹ̀ Ọlọ́run dákun jọ̀wọ́. Ọlọ́run dákun jọ̀wọ́ o, má jẹun rọ́jú jẹun ọ̀tá kọ̀tá má ṣe yọ̀ mí. Mo kẹ́pẹ́ lọ́sàn-án lóru Ọlọ́run dákun jọ̀wọ́. Mo kẹ́pẹ́ lọ́sàn-án lóru Ọlọ́run dákun jọ̀wọ́.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل jẹ́ kí n wá ohun ajímọ́ mi ní ọ̀kín wáyà mi lóhun ẹ̀dí ẹ̀ mo fẹ́ lóhun o Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin kama sallaita ala sayyidina Ibrahima wa ala ali sayyidina Ibrahima وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. ẹ jẹ́ kí àkọ́kọ́ kíra kú ọjọ́ bí Ànábì wa Muhammadu Muhammad ẹni tí Ọlọ́run fi ń ròyìn pé wa innaka la'ala khuluqil azim ala safwatin bari Muhammad salatu madan ذكرى محمد على رحمة إلى محمد على نعمة إلى محمد ودا في دنيا إلى محمد مصفى في الخائر محمد على مرتضى إلا محمد على مصطفى إلا محمد محمد يازين محمد طاعة اللهم صلِّ على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا من جميع الأهوى والآفة وتكفر لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على درجات وتبلغنا أقصى الغايات من جميع الخيرات في الآيات وبعد مماتي آمين. حتى تكون له من قد يذون بني سيرا وعلانيا بسم الله الرحمن الرحيم. حتى تكون له من قد يذون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم. حتى تكون له من قد يذون بني جمعا فرادا بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يهدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. السلام عليكم ورحمة الله وبركاته. ẹ má bínú gbogbo ẹ̀yin jẹ́ ti wọlé gbogbo yín mo kí o ẹ̀ríkẹ́ mo wà lórí highway lọ́wọ́ mo ń travel interchange from state to state so that mo wá wò pé tí bá ti débi tí wọ́n ń lọ mo lè má ní àǹfààní láti ṣe fídíò because mo ń lọ fún vacation ni so that mo ń lọ fún vacation orí ìrìn àjò ni mo wà. Sàlámọ́dé sọ ní prógámù tí mo ṣe níjẹta àbíjọ́ wo ni pé mo fẹ́ lọ fún vacation. Ọmọ tó bá ń ṣiṣẹ́ déédéé ó jẹ́ kó násìkò ìgbádùn ìgbà tí ó fi jayé
so that ẹ ti mọ̀ tí bá ti sọ̀rọ̀ lórí mídíà tí bá ti rí pé mo tún ti ṣe kíní yẹn fún wọn, mo ti kóbo wọn tí bá ti fún wọn ní síplẹ̀s tí bá bẹ̀rẹ̀ tí ń fún wọn ní síplẹ̀s tí mo ti bẹ̀rẹ̀ tí ń fún wọn ní problem tí àwọn ọ̀tá ò lè sùn mọ́, màá tún fún wọn ní space díẹ̀ so that for now mo lọ fún vacation. Ó wá lè jẹ́ lọ́sẹ̀ kan, ó lè jẹ́ lọ́sẹ̀ méjì, bọ́ mi tí lè sọ, ó depend bí gbogbo bá ṣe rí. That's why tí bá débi tí mò ń lọ, anybody mi fẹ́ kí anybody mọ where about bí mo ṣe ń rìn ní ayé mi, mo wá pé kí n sáré fi opportunity mo wà lórí ìrìn àjò yìí, kí n sáré fi dá ọmọ àlè Ṣẹ̀kíyù irọ́ labí bàbá Ádámọ̀, àbí kí n pe ní irọ́ labí ọmọ Ifáṣítù. Mo ní kó pa irọ́ kan ní àná, ó tún parọ́ yẹn láàárọ̀ yìí, but mo busy due to my journey because mo ti wà lórí àjò ó ti ṣe díẹ̀ kí n tó wá sí live video, so that mo wà pé jẹ́ n sáré járó ẹ̀yẹn. Ṣùgbọ́n táwọn topic tí mo kọ jáde, ẹ rí i pé mo kọ síbẹ̀ pé irọ́ la bí Ṣẹ̀kíyù, irọ́ la bí, gbogbo yẹn ti mọ̀ pé irọ́ ló wá yí ẹ wá pa, irọ́ ti ba yí ẹ jẹ́, ó ò fijọ́ kọ báyìí sóòótọ́ rí. Ṣùgbọ́n inú mi dùn sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ̀ wípé irọ́ ló ń pa, ọ̀pọ̀lọpọ̀ ilé ti mọ̀ pé jáṣẹ́ lọ̀kan lọ́mọ. Mo wá rí program tó ṣe lánàá, mo wá rí pé ó fẹ́ báyé Umu Fitinatu jẹ́. Mi mọ tí Umu Fitinatu ṣe fún ẹ, o kàn fẹ́ mọ̀ o kàn fẹ́ báyé náà, ayé ẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀ náà o, so that ayé Umu ti bàjẹ́ tẹ́lẹ̀ o, kò bá yẹ̀ ṣe ẹ̀fẹ́ bàjẹ́, o ti ba ayé ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ o. Wà á rí pé wọn náà ló ba ayé ẹ̀jẹ̀ níbi pé gbogbo àwọn ọmọ tó wà ní skul ẹ̀ tó fi kó ọmọ kó ní skul ẹ̀, wọn náà ló ba ayé ẹ̀jẹ̀ níbi pé ó padà di onígbèsè, ó padà di ẹni tó lọ ń yá owó kiri, débi pé wọ́n padà lọ ń gba béèlì ẹ̀ ní Yàgànkú, gbà tó lọ fi ìwé ilé ẹ̀ dúró, tó lọ fi ìwé mọ́tò ẹ̀ dúró. Wà á kí wọn náà ló ba ayé ẹ̀jẹ̀ ní level yẹn, kó tó wá di wípé orin balabala ó tún padà lọ kó sọ́wọ́ Barrister, kí Barrister náà tó lọ lárí mọ́. Ṣùgbọ́n mo wá padà wá rí pé this time around ó tún wá fẹ́ ba ayé ẹ̀jẹ̀, torí pé mo ní pé method tó fi ba ayé ẹ̀jẹ̀ lákọ̀ọ́kọ́ ló tún fẹ́ ba ayé ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kejì. So ọ̀nà tó gbà ba ayé ẹ̀jẹ̀ lákọ̀ọ́kọ́ ni sex video ẹ̀ tẹ́ gbé jáde, tó mọ̀ kí wọ́n náà ló kọ́kọ́ launch ọ̀rọ̀ sex video yẹn pẹ̀lú ẹ̀, ìwọ ló kọ́kọ́ jù sí pé kó gbà, so that ọlápẹ̀yìn ò dẹ̀ ní làákàyè, bó ṣe kúrú náà làákàyè ẹ̀ ṣe kúrú, bó ṣe kúrú yẹn náà làákàyè ẹ̀ ṣe kúrú, bó ṣe ju leg over sex yẹn sí gbà yẹn ó fò lọ sórí rédíò ni, from there báyìí ó kàn enter ẹ̀ ni, from there báyìí ó kàn release sex video yẹn, so sex video yẹn ló ba ayé ẹ̀jẹ̀ táwọn èèyàn fi ń wò pé ẹ wo Umu Fitinatu bó ṣe gbá máìkì mú, tí Umu Fitinatu gbá máìkì mú tó wá ń kọrin tó wá di Saheed Òṣùpá, mo lè kọrin mọ́jú ní jẹ́ mi ò bá lánàá, orí ìrìn àjò ni mo wà kọ́ lọ́mọ, ìmọ̀ràn táwọn oníṣẹ́ lé mi lórí o, ẹ má kí n sọlé láwàdà púpọ̀ o, àlórí ìrìn àjò. Umu Fitinatu gbá máìkì mú báyìí, wọ́n bá ń kọrin bẹ́ẹ̀ ni Umu lá ice cream, ẹ mọ bí wọ́n ṣe máa ń lá ọbẹ̀ gbúre ọlọ́bọ̀rọ̀, ta ló gbókorí tó fẹ́ lá gbúre ọlọ́bọ̀rọ̀ ẹ báyìí tí gbúre ọlọ́bọ̀rọ̀ bá ń ṣọ̀rọ̀ báyìí, bẹ́ẹ̀ ni Umu ṣe ń lá ice cream, bẹ́ẹ̀ náà ṣe ń lá àtàpàkò. Ṣé wọ́n ṣe pè fún yín ní Umu? Wà á rí pé ihun tó fi báyé Umu jẹ́ lákọ̀ọ́kọ́ nìyẹn, tí gbogbo èèyàn fi lọ kó ọmọ kóòn skul ẹ̀ pé kó má di wípé
àti pẹ́rẹ́ǹtì àti stúdẹ́ǹtì ní Umu máa ṣọ́ àtàpà kó wọ́ kiri táyé Umu fi bàjẹ́ ńgbà yẹn. Ṣùgbọ́n gbà tí èmi mo jẹ́ olójú àánú, mo tún lọ sí skul Umu, mo lọ bá ṣe fídíò, mo ní ẹ̀yin ẹ ṣàánú Umu, ẹ bá kọ́ ọmọ wá skul padà, so that ní àwọn mẹ́ta mẹ́rin àtàwọn ọmọ àdúgbò tí wọ́n lówó skul san, gbogbo náà wá tún bàjẹ́ tí ń kọ́ ọmọ bíi 10, gbogbo ọmọ tó wà ní skul ẹ̀ sìn wọ́n ṣàn kọ́ ọmọ díẹ̀ díẹ̀ wá. Mo wá rí wípé ẹlẹ́ẹ̀kejì yìí náà ó tún fẹ́ bà ayé Umu jẹ́, torí pé èmi ní làákàyè jù ẹ lọ láti ilẹ̀ mọ́tọ́ pé o ò ní làákàyè, o kàn máa ń ṣe balabalabala bí omi gbóná ni. Now mo ṣe fídíò kan lánàá nsìn, o lọ gbé bọ́ọ̀ì kan jáde, wọ́n lọ gbé fọ́tò ẹ̀ jáde, ó ní Jubril, oníyẹn ni Jubril, wọ́n ló sọ bẹ́ẹ̀ o, wọ́n ló gbé fọ́tò jáde. But mo ti dé ẹlẹ́kọ̀ọ́ pé èèyàn máa ń lo ọgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ ni. O lọ gbé fọ́tò ọmọ ọlọ́mọ jáde nsìn, o wá ń jó fọ́tò yẹn, o ń jó mọ́ mi, because èmi ti mọ̀ ń sìn pé èmi ló ń pè lórúkọ tó ń pè yẹn, because gbogbo ayé mọ̀ kí mi ò kí ń ṣe onírọ́, but èmi ló blackmail, ló fẹ́ blackmail. Because mo ti rí fídíò kan tó play nígbà tó ń play fídíò àwọn àfáà kan pé èèyàn kan bú àwọn àfáà kan, ẹ jẹ́ ń play fídíò wá dárúkọ ẹni yẹn gẹ́gẹ́ bó ṣe máa ń pè hàn, everybody mọ̀ pé mi kì í ṣe onírọ́, so that nígbà tó máa play fídíò ojú mi ló wà ń bẹ̀. So o wá ń sọ̀rọ̀ Jubril yẹn, o wá ń fi ń kàn mí bí ká sọ pé mi ló ń bá wí, bí kí mò ń parọ́. Ṣùgbọ́n kí nǹkan tó sọ yẹn ń sìn, ó fẹ́ bà ayé Umu yẹn jẹ́ ni, ó fẹ́ bà ayé ẹ̀ jẹ́ ni, wàláì tàlá fẹ́ bà ayé ẹ̀ jẹ́ ni, mo tún bú wàláì fẹ́ bà ayé ẹ̀ jẹ́. Torí èmi tí mo sọ̀rọ̀ pé mo ní fídíò Umu kan lọ́wọ́, èmi ò dẹ̀ ń parọ́, mi kàn ní release ẹ̀ ni, mi ní release ẹ̀. Mo ní fídíò Umu kan lọ́wọ́, mo ní mo ti send ẹ̀ sí Umu kan fún ara ẹ̀ nípa ọ̀rọ̀ ọmọ mi kan tí Umu lọ kí. Ọmọ mi yẹn, Umu lọ kí ọmọ mi yẹn ni, ìyẹn Umu Fitinatu. Ọmọ mi tí mo wí gan kò tí pé 35 years. Ọmọ mi tá ń sọ yìí kò tí wọ 35 years. Inú àwọn ọmọọṣẹ́ tó ń bọ́ ọmọ mi yẹn ṣiṣẹ́ ni Umu wá rí. Látara pé Umu ò lè mára dúró. Ẹ máa wá gbọ́ o, ihun tí wèrè ọkùnrin fẹ́ ṣe fún Umu. Mo kàn máa lélẹ̀ ni o, ẹ máa wá wo àdánwò tó fẹ́ kó bá Umu o. Ẹ mọ ohun tó fẹ́ ṣe fún Umu yìí o, ọ̀bọ fúnra rẹ̀ ló máa parẹ́ sóko, wàláì tàláì. Jẹ́ kí dájú máa play game yẹn lọ. Dájú máa play game yẹn lọ. O kú mọ̀ pé kò yí ẹ tó mi. Ẹ máa wá gbọ́ o, Umu wá lọ kí ọmọ mi yẹn. Ó wá rí bọ́ọ̀ì kan tó ń bá ọmọ mi yẹn ṣiṣẹ́, inú àwọn ọmọọṣẹ́ ni o, tọ́jú àwọn ọmọ tó máa ń gé oko, ọmọ kékeré ni o, mo tún sọ ọmọ kékeré ni o. Umu wá ní òun láìkí pé ó ná àtàǹpàkò dáadáa. Àtàǹpàkò tó ló ní yẹn, àyẹ́ wá ní pé irọ́ o, òun ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Ọmọ tó ń bọ̀ òun ṣiṣẹ́ kí ni kó máa sọ fún pé Umu kan láìkí àtàǹpàkò ẹ̀ pé ó ná àtàǹpàkò òun ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Torí pé gbogbo àsìkò yẹn, ṣé tí àṣírí tí wèrè yìí fẹ́ tún pa Umu, mo kàn máa lé foundation yẹn lẹ̀ lẹ́nìí. Ẹ máa padà pé àwọn ọ̀rọ̀ máa kó sí o. Ṣé ní gbogbo ìgbà yẹn ni Umu ń fẹ́ àbúrò, ló ń fẹ́ ọkọ àbúrò ẹ̀ lọ́wọ́. Ṣé ń gbọ́? Ìgbà yẹn ni issue ọkọ àbúrò Umu tó gba ọkọ àbúrò ẹ̀ tí wàhálà yẹn wà ńlẹ̀. Ìgbà yẹn ni o, kò yé sí lọ́rọ̀ yìí o. Ìgbà tí àbúrò yẹn pariwo pé ó gbọ́kọ òun, tí wàhálà yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́, àárín ìgbà yẹn náà ni Umu rí
boy tí wọ́n pè ní Jubri yẹn, Jubri, there was millions of Jubri in the world. Wá rí Jubri kò jẹ́ Jubri tí wèrè yẹn ń sọ o, cause òun ló mọ tó lọ gbé fọ́tò Jubri kan jáde o. Èmi ò ní implicate ara mi, because mo mọ tí mo ń ṣe, mo dẹ̀ mọ ohun tó ń ṣe mí, but mi ní sọ̀rọ̀ tí máa parọ́. But tí ẹ bá fẹ́ proof ẹ kí mo parọ́, èmi sọ fún ẹ pé mo send the fídíò kan sí Wùmù. Mo send the fídíò kan sí Wùmù. Ní kí Wùmù gbé fún ẹ kẹ́ gbé jáde. Ẹ gbé jáde. Ṣé yẹ? Now, ó wá rí boy Jubri yẹn lọ́dọ̀ ọmọ mi yẹn tó tí Jubri yẹn ń bọ́ ọmọ yẹn ṣiṣẹ́. Ni Wùmù wá ní òun láìkẹ́ kó náta pàkó tó tóbi. Àsìkò tá à ń sọ yìí, ẹ má gbàgbé mo ní pé Wùmù ó ń fẹ́ ọkọ àbúrò ẹ̀yẹn náà lọ́wọ́ o. Bí Wùmù ṣe ń fẹ́ Barrister lọ́wọ́ ń sìn, tó tún fẹ́ bọ̀bọ́ yẹn o. Ọkọ méjì, òun máa ń ṣe mọ́síná ni, Wùmù máa ń ṣe mọ́síná, wá sùn láásá. Nígbà mi ó lè ṣe wá rùbá, ọkùnrin méjì, ọkùnrin mẹ́ta. Ó lè ṣe 3 some, 2 some, 4 some. Ni Wùmù máa ń ṣe. Okay. Ní ọmọ mi tí Wùmù lọ kí, ó wá ní ọkẹ́ máa wọ̀ ní gbogbo àsìkò tá à ń sọ yìí, èyí tó lórí burúkú ọmọ àlè irọ́ la bí Ṣẹ̀kíyù yẹn ń sọ wípé wọ́n ti fẹ́ra wọn, irọ́ ló ń pa wọn tí fẹ́ra wọn o. First day tí Wùmù máa rí boy yẹn leléyìí o, first day tó máa rí boy yẹn ni o, ni wọ́n wá mú boy yẹn lọ kí Wùmù ní hòtẹ́ẹ̀lì tí Wùmù dé sí tó gbà fún ara ẹ̀ ní Ìlọrin. Wọ́n mú Wùmù débẹ̀, ẹni tó mú ọmọ yẹn lọ bá Wùmù, sorry, ìyẹn ọmọ mi yẹn tó mú ọmọ ṣẹ́ ẹ̀ lọ sọ́dọ̀ Bíntù. Ó wá ní okay, òun fẹ́ jáde. Ṣé mọ̀, ìyẹn wò pé ó fẹ́ play maturity pé tí ẹ bá like ọmọṣẹ́ òun, kò sí tó burú kẹ́ fẹ́ ọmọṣẹ́ òun. Ṣòye ẹ̀yin ni wọ́n gé atọ́, ẹ̀yin náà ti gé adán yín lọ. Tẹ́ pé ẹ lè ṣe kí ẹ má rí àtàpàkò. Ìyẹn wá prematurity pé okay, tẹ́ bá pé lóòótọ́ o, ẹ fẹ́ ẹ̀yin lẹ nífẹ̀ẹ́, èmi ò lè bá yín sọ fún. Ṣé ń gbọ́? Èmi ò ní bá yín sọ fún torí pé ọmọ yẹn kéré sí òun náà. Ọmọ yẹn kéré sí ẹni tá tún wí. Ṣé yé yín? Bóun lè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn fún tó wájọ́ ọmọṣẹ́ òun. Bóun lè bá yín sọ fún un. Ṣùgbọ́n tí n bá jáde, ìwọ̀n bá pé mo kàn fẹ́ ló bá yín ra nǹkan wá, ẹ lè fúnra ara yín sọ fún. Kò sí tó burú kí obìnrin tò sí ọkùnrin, kò sí tó burú jù ńbẹ̀. Obìnrin lè tò sí ọkùnrin, kò sí tó burú jù ńbẹ̀. Àwa yìí náà kọ́ ló ń ṣàánú wa ni. Tó máa pàjá kù ní ti rò fọ́ fún wa yìí. Àìmọye inbox, àìmọye messages. Ṣùgbọ́n àwa bá ṣe wà yìí, àwa ò láìkí tí àwa bá ti níyàwó, àwa ò láìkí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Àfi tọ́lọ́run bá kàn ràn mí sí pé fẹ́ ṣàánú ẹ̀. Èmi máa ń ṣàánú àwọn èèyàn ni o, nítorí Ọlọ́run dẹ̀ ni omi ń ṣàánú èèyàn torí pé Astaghfirullah. Láàárín pé wọ́n lọ ra nǹkan nísàlẹ̀, wọ́n fi Wùmù àti bọ́ì yẹn lẹ̀ sínú ilé. Kò ju 30 ìṣẹ́jú lọ kí yẹn kàn pé kó wọn excuse wọn, kí wọ́n jọ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wèrè Ṣẹ̀kíyù yẹn ń sọ lánàá ni mo ń sọ yìí o. Pé kó jọ sọ̀rọ̀ nígbà tí arábìnrin yẹn máa wọlé padà, ó ti rí pé wọ́n ti gba pátá nídìí Wùmù. Odindi Wùmù fìtínà ti gbogbo Ìbàdàn. Ọmọ Muhammadu Rufai, èmi ọmọ Muhammadu Rufai yóò lọ pa o. Mo sì ń bọ̀ lórí yẹn o, má borúkọ bàbá oníbàbá jẹ́ o. Sheikh Al-Imam Ahmad Al-Rufai, bàbá ìmáàmù Ìbàdàn,
bàbá ìmáàmù 16 mẹ́rìndínlógún ìlú Ìbàdàn ní jẹ́ Ahmad Rufai. Irọ́ ni Umu ń pa o, bàbá ẹ̀kọ́ nìyẹn o, bàbá ẹ̀kọ́ nìyẹn o. Ó kọ̀ fẹ́ bá bàbá oníbàbá lórúkọ jẹ́ ni o. Ó kọ̀ fẹ́ bá àwọn yẹn lórúkọ jẹ́ odidi tọ́pìkì nìyẹn, mò ń bọ̀ lórí yẹn o. So that onídìí Umu Fìtínátì Ìbàdàn wọ́n ti gba pátá nídìí odidi Umu. Tó bá dẹ̀ máa rí mi ṣe ṣìnà rí mi ṣe ṣìnà rí, ṣé ṣìnà ló ṣe yẹn olórí burúkú Umu. Bàbá yẹn máa bà tiẹ̀ jẹ́. Òun náà kú mọ̀ pé ó mọ̀ kí mo ní fídíò lọ́wọ́, ó mọ̀ kí mo ní lọ́wọ́, ṣùgbọ́n ẹ̀yin lè máa gbé jáde fún ara yín, mi kọ́ wàláì, ẹ̀yin lè máa gbé jáde. Olórí burúkú wèrè Ṣẹ̀kíù yìí ó wá ń sọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ jáde, ẹni kò sọ bí ẹ̀jẹ̀ ṣe jẹ́. Ṣé mo kẹ́mi sọ lórí prógámù mi pé bọ́ì tí wọ́n ń sọ yẹn, bọ́ì yẹn ò pọ̀ ẹ̀jẹ̀ jáde lẹ́nu, no, but nígbà tí ẹni tó mú ọmọọṣẹ́ ẹ̀ lọ, ó mú ọmọọṣẹ́ ẹ̀ lọ bá Umu, nígbà tó máa wọlé padà ó ti rí pé ẹ̀jẹ̀ ti kún rí bẹ́ẹ̀dì. Ó ní ọ̀rọ̀ yìí ní fídíò, ṣùgbọ́n ọ̀nà máa gbé fídíò yẹn jáde, èmi kọ́ máa gbé jáde, èmi kọ́, but fídíò wà lọ́wọ́ Umu. Ẹ̀jẹ̀ ti kún orí bẹ́ẹ̀dì ní arábìnrin tó mú ọmọọṣẹ́ ẹ̀ lọ sí ọ̀dọ̀ Umu á ń bèrè pé ẹjọ́ báwo ni ẹ̀jẹ̀ ṣe jẹ́ nísinsìn tóun jáde, ibo lẹ̀jẹ̀ ti wá. Ọmọọṣẹ́ tó mú lọ yẹn, wọ́n wá bá pé ọmọ yẹn ń kó bẹ́ẹ̀ṣíìtì lọ́wọ́, ẹ̀jẹ̀ ti sóòkì gbogbo owó ọmọ yẹn, ẹ̀jẹ̀ ti sóòkì ọwọ́ ọmọ yẹn. Ṣé mọ̀ bóyá yẹn wá fi ọwọ́ kan ẹnu báyìí pẹ̀lẹ́jẹ̀, ẹ̀jẹ̀ yẹn ni ọmọbìnrin yẹn wá rí pé ibo lẹ̀jẹ̀ ti wá, kí ló dé, kí ló bí ẹ̀jẹ̀. Ìyẹn ló dẹ́rù bà yẹn, torí wọ́n Umu ń parọ́ pé ó sẹ̀tì kámẹ́rà sínú ilé fòun, irọ́ ló pa Umu. Hòtẹ́ẹ̀lì lẹ́wà, fídíò ẹ̀ wà, hòtẹ́ẹ̀lì lẹ́wà, kò ń ṣe inú ilé. O lè ní ẹ́, oníjìbìtì onírọ́ ni ẹ́, oníṣìnà ni ẹ́ Umu. Hòtẹ́ẹ̀lì lẹ́wà, wà láìtàláì, hòtẹ́ẹ̀lì lẹ́wà, fídíò ẹ̀ wà. Kí ló dé fà tí arábìnrin yẹn fi ṣe fídíò? Òun ni wípé nígbà tó rí ẹ̀jẹ̀, ó rí ẹ̀jẹ̀ lọ́wọ́ ọmọ tiẹ̀ tó mú lọ kí Umu, ẹ̀rù wá bà wípé kọ́ má kó bá òun o, torí pé òun ò mọ ibi tẹ́jẹ̀ ti wá. Ṣé ọmọdé yìí pọ̀ ẹ̀jẹ̀ ni àbí kí ló ṣe ọmọdé yìí? Ó dẹ̀ ń béèrè lọ́wọ́ ọmọdé yìí pé what's wrong with you? Talk. Ọmọ yẹn ò lè sọ̀rọ̀. What's wrong with you? Talk. Ọmọ yẹn ò lè sọ̀rọ̀. Ló dẹ́rù bà ọmọbìnrin kékeré, ọmọbìnrin tó mú ọmọọṣẹ́ ẹ̀ lọ yẹn wípé ẹ lè wá kó bò òun o, ló fi mú fóònù jáde, ló fi rìkọ́ọ̀dù in case tó bá di pé ọlọ́màjárí kò ṣe dáadáa, tó bá fẹ́ yíwọ́ á rí nǹkan tó máa fi defend ara ẹ̀. Ìyẹn ló bá fídíò, nǹkan tó fa fídíò nìyẹn. Ṣùgbọ́n nínú fídíò tí ọmọbìnrin yẹn wá rìkọ́ọ̀dù, ibẹ̀ ni Umu ti sọ jáde. Inú fídíò yẹn ni Umu ti ń sọ jáde pé fílẹ̀ jàre, ihun tó mu ló fà tó fi ń ṣe bẹ́ẹ̀. Kí ló mu? Ọtí ló mu. Ẹgbẹ́ mi yé o, Umu sọ jáde inú fídíò yẹn. Ṣé mọ̀ pé kí ọmọbìnrin tó bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù, ó ti bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ pé Jubril talk now, ó ní wọn lè sọ̀rọ̀, Jubril ò lè sọ̀rọ̀. Ó bèèrè pé kí ló ṣe, ibo lẹ̀jẹ̀ ti wá, wọn sọ̀rọ̀. Wọ́n dẹ̀ pé Umu rorò, ó ró àǹkárá ni Umu ró, fídíò yẹn wà lọ́wọ́ mi o. Àǹkárá ni Umu ró, ó ró àǹkárá, half naked ni Umu wà, half naked. Ó ṣí orí ilẹ̀, ó ṣí orí ilẹ̀ inú fídíò yẹn. Ó dẹ̀ lògò dúdú tó máa ń lò náà. Ṣé mo kí àbákú la ṣe ewúrẹ́? Ìgò dúdú yẹn àbákú ni, ọjọ́ tó bá kú náà ẹ gbọ́dọ̀ fi ìgò dúdú sí lójú báyìí. Tí Umu bá ti kú,
ẹ wá ìgò dúdú kò lè irú designer ilé ìkọ́ o àwọn wèrè fake tó máa ń lò yẹn ni o ọjọ́ tí Umu bá ti kú ẹ wá ìgò dúdú ẹ ṣàṣì lójú kẹ́ tó sin torí pé àbákú laṣọ ewúrẹ́ ìhun tó dé wà lábẹ́ ẹ̀gò yẹn mi kọ́ ni máa sọ ìhun tó wà lábẹ́ ẹ̀gò yẹn òun ló mọ tó dé tó fi ń lògò ṣùgbọ́n mi kọ́ ni máa sọ tó fi ń lògò dúdú so that inú fídíò yẹn mò ń dìsá bí Umu ṣe wà ní o Umu ó lo half naked oru Ankara ìyẹn Umu Fitinatu Ìbàdàn o Umu gbogbo Ìbàdàn ó wọ Ankara ó lògò kò sí bra lára o half naked ni o Umu wá ń sọ fún ọmọ obìnrin yẹn nínú fídíò wípé fílẹ̀ jáde ó máa wà òkè ihun tí ọmọ ọkùnrin yẹn mu ló fi ń ṣe gángan bẹ́ẹ̀ yẹn kò sí ó máa wà òkè ọmọbìnrin wọn bèèrè pé kí ló mu ó ní ìwọ náà wò náà ìgò nǹkan tó mu nìyẹn nígbà tó máa gbé kámẹ́rà sí ìgò yẹn ó jẹ́ go ọtí ó túmọ̀ sí wípé láàárín pé ọmọbìnrin tó mú ọmọọṣẹ́ ẹ̀ lọ yẹn tó ti bọ́lẹ̀ Umu tí ó da ọtí nínú hòtẹ́ẹ̀lì yẹn wàláì ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ tó ní fídíò ni o àní Saheed Shittu tó bá bí bàbá ẹ̀dá sọ́kí Umu send fídíò yẹn sí ẹ̀kẹ́ play jáde Saheed tó bá bí bàbá ẹ̀ Jamiu jà sọ pé kí Umu mo ti send ẹ̀ sí Umu bíá láti last year ó di lọ́wọ́ tó bá bí bàbá ẹ̀dá ní kí Umu send ẹ̀ sẹ́kẹ́ play tí ẹ̀ gbogbo tí mò ń sọ ìtí ẹ̀ bá nu fídíò yẹn bọ̀tẹ̀mí kọ́ ni máa gbé jáde àníwọ̀n náà ló máa bá yé ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kejì ni mo ń bèèrè pé kí ni Umu yìí ṣe fún ẹ bá yé ẹ̀jẹ̀ kí ló ṣe fún ẹ gangan náà torí sìn ó lọ gbé fídíò ọmọ ọlọ́mọ jáde ó ní ẹ wo ọmọ tí Umu wọ́n ní Umu fẹ́ o ṣọmọ kékeré eléyìí wá lọ wo bọ́mọ yẹn ṣe rí nínú fídíò yẹn nígbà náà ṣé torí sìn ẹ lọ ṣe make up fún ọmọ ọlọ́mọ ẹ kó rúgbọ̀n sẹ́ẹ̀kẹ́ ẹ ṣe make up fún ẹ kó rúgbọ̀n sẹ́ẹ̀kẹ́ ẹ wá wọ gíní tuntun fún ẹ wá ní kó ṣe bí àgbàlagbà bí Ibrahim Chatta bí Ibrahim Chatta ti máa ń ṣe nínú fíìmù Ibrahim Chatta ẹ make up fún ta ló wo fíìmù Ibrahim Chatta ibi fíìmù tó ti ṣe Bàbá Tápà ta ló wo fíìmù Bàbá Tápà Ibrahim Chatta níbi tó ti ṣe irùngbọ̀n fún Ibrahim Chatta bẹ́ẹ̀ ni wọ́n ti lọ kó irùngbọ̀n sí ẹnu ọmọ yẹn kó lè jọ bí àgbàlagbà wàláì tàláì ẹni kí wọ́n lọ wọnú fídíò yẹn Umu tó bá bí bàbá ẹ Abdulkareem torí pé Abdulkareem lórúkọ bàbá ẹ ò kì í ṣe orúkọ tó ń pe bàbá ẹ yẹn èmi ọmọ ìmọ̀ọ́mù ìyọ́ ló ń pa Abdulkareem tó bá bí bàbá ẹ àníwà náà béèrè tó bẹ́ẹ̀ Umu Fitina wàá mọ̀ pé èmi stubborn ju wèrè yẹn lọ màmá gàṣẹ fún inú wọn bí ìyá ẹ̀dá ò lè ní fídíò mi lò tó bí bàbá ẹ Abdulkareem dá sẹ́ẹ̀rì fídíò yẹn ní kó play fídíò ọmọ yẹn bẹ̀ kọ́ ọ bọ́mọ yẹn ṣe rí kọ́ ọ bó ṣe rí nínú fídíò yẹn torí ẹ lọ make up fún ọmọlọ́mọ ń sìn ẹ wá múlù gbọ̀n àwọn irun tó máa ń gẹ̀ ní barbing salon ẹ wá lọ ṣarun barbing salon ẹ wá mú super glue ẹ wá lẹ́run fún ọmọ ẹ lọ wo fídíò yẹn dáadáa náà ẹ lọ fọ́tò tí Saheed olórúkú yẹn gbé wá ẹ lọ fọ́tò yẹn wọ́n make up fún ọmọ yẹn ni wọ́n make up fún wọn ṣe irùngbọ̀n fún ni bí Ibrahim Chatta bí bá ń yẹ olórí burúkú ọmọ àlè ẹni kí Umu send fídíò ìgbà tí ọmọ yẹn tí ọmọkùnrin yẹn tó kí Umu mọ́lẹ̀ ló tẹ̀ tó gba pátá nídìí Umu ṣe wá rí ẹ wá bèèrè ọmọ kí ló wá fa ẹ̀jẹ̀ ẹni tí mo sọ pé mo ní ọmọkùnrin yẹn ò pọ̀ ẹ̀jẹ̀ èmi ò ní parọ́ but kí ló fa ẹ̀jẹ̀ olórí burúkú Saheed ti mọ ohun tó fa ẹ̀jẹ̀ o ó wá ń lo daikon ó ń lo ìdẹ̀ èkó fáwọn èèyàn ó ní ẹ̀jẹ̀ yẹn bóyá nǹkan oṣù ni bóyá oyún ló bàjẹ́ bóyá nǹkan oṣù ni má dàrú rárá olórí burúkú ọmọ àlè má ṣàǹfààní olórí burúkú wèrè irọ́ ti ba ayé ẹ̀jẹ̀ má dàrú sọ ohun tó ṣẹlẹ̀ gangan sọ ohun tó ṣẹlẹ̀ tó fa ẹ̀jẹ̀ má ní pé bóyá oyún ló bàjẹ́ bóyá kí ni kan má dàrú
tó yẹ má dàrú rárá, sọ ohun tó fa ẹ̀jẹ̀. Tí ò bá wá lè sọ ohun tó fa ẹ̀jẹ̀, má wá sọ ohun tó fa ẹ̀jẹ̀. Tí bá wá sọ ohun tó fa ẹ̀jẹ̀, wá bọ́ta kó wá sọ pé mo parọ́ ni ohun tó fa ẹ̀jẹ̀. Ṣùgbọ́n wá bọ́ta wá ní pé mo parọ́ ni o, ihun tí mo sọ yẹn kọ́ ló fa ẹ̀jẹ̀ o. Ṣùgbọ́n kí wá ló fa ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ fi kún orí bẹ́ẹ̀dì? Kódà ihun tí mo fẹ́ sọ pé ó fa ẹ̀jẹ̀ yìí ó worst ju pé kán ní pé ẹ̀jẹ̀ jáde lẹ́nu èèyàn lọ. Wàláì tàláì. Ihun tí mo fẹ́ sọ pé ó fa ẹ̀jẹ̀ yìí, ihun tó fa ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ fi kún orí bẹ́ẹ̀dì ó worst ju kí ọmọkùnrin yẹn pọ̀ ẹ̀jẹ̀ lọ. Wàláì tàláì. Torí pé àwọn kan wà pé kò yẹ ká máa bá umu ń bẹ̀. Odidi tó pèrè ẹ̀ ní umu fìtínà gbogbo ìlú Ìbàdàn. Umu fìtínà gbogbo ìlú Ìbàdàn. Ẹ wá bí pé kí ló fa ẹ̀jẹ̀? Wèrè Saheed mọ tó fa ẹ̀jẹ̀ o. Ihun tó wá fa ẹ̀jẹ̀ ni wípé ṣé ti rí àsìkò tí umu lọ tó wà lótẹ́ẹ̀lì yẹn, tí ó ra ọtí fún bọ́ọ̀yì yẹn, tí bọ́ọ̀yì yẹn fi gbo umu. Because umu ń sọ nínú fídíò yẹn, fún ẹni tó bá gbọ́ fídíò yẹn, tó bá náà láti gbọ́ fídíò yẹn, wàá gbọ́ mẹ́ pé umu ń sọ fún ọmọbìnrin yẹn wípé bọ̀bọ́ yìí ń ṣiṣẹ́, in fact ó gbo òun nígbòkúgbò, ó jáde lẹ́nu umu báyìí lọ́mọ kékeré yẹn o, ipé ó gbo òun nígbòkúgbò, so that ṣẹ́tìrì ìgbòkúgbò tí bọ́ọ̀yì yẹn gbo umu, ìgbòkúgbò tí bọ́ọ̀yì yẹn gbo umu ló fà á tí oyún fi wálẹ̀ lára umu. Umu ní oyún fún ọkọ àbúrò wọn yẹn tẹ́lẹ̀. Olórí burúkú umu yìí ó ní oyún fún ọkọ àbúrò ẹ̀ tó ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn. Ọkọ àbúrò ẹ̀ ti fún umu lóyún. Pẹ̀lú oyún ni umu tún lọ bá bọ́ọ̀yì yẹn sùn. Odidi umu o. Tó bá sọ pé o ti fẹ́, tó bá ní pé o ti fẹ́, dákun ṣọ́kọ méjì ló ní ni, nìkan fi fún ẹ lóyún, nìkan fi boyún jẹ́. Olórí burúkú umu fìtínà, mo ń béèrè lọ́wọ́ ẹni o. Ṣọ́kọ méjì ló ní, nìkan fi fún ẹ lóyún, ní kejì fi wá boyún ẹ jẹ́. Torí pé oyún ló bàjẹ́ umu lára tí ẹ̀jẹ̀ fi kún orí bẹ́ẹ̀dì. Ẹ wá béèrè lọ́wọ́ lórí burúkú ọmọ àlè Saheed yìí tó ń parọ́ pé bọ́ọ̀yì yẹn dàgbà, ó ní kódà òun àti bọ́ọ̀yì yẹn l'Amẹ́ríkà ẹgbẹ́ ni wọ́n. Tó bá ní ẹgbẹ́ lèmi àti, tó bá ní pé mi ló ń bá wí o, wípé òun àti bọ́ọ̀yì yẹn ẹgbẹ́ ni wọ́n. Ẹgbẹ́ fídíò yẹn jáde, fídíò ìgbà tí bọ́ọ̀yì yẹn bá umu sùn ní 2 years ago. Ẹni kó gbé fídíò yẹn jáde. Ìwọ náà wo fọ́tò tó gbé jáde yẹn, ìwọ náà wo fọ́tò yẹn. Wàá rí pé fọ́tò yẹn pẹ̀lú bẹ́ ṣe make up tó, ìgbà tó gbé jáde, inú àwọn followers ẹ tún sọ pé ọmọ yẹn ò ju 22 years lọ. Wàláì tàláì, bọ́ọ̀yì yẹn ò tí ì pé 25 years. Nígbà yẹn o, ní ìgbà yẹn bọ́ọ̀yì yẹn ò tí ì pé 25 years. Nígbà yẹn. Wàá wá rí wípé fọ́tò tó gbé jáde pẹ̀lú bẹ́ ṣe make up fún tó, ojú ọmọdé sì wà lára ẹ̀. O tún wá gbé fọ́tò ọmọ umu, ayé yín ti bàjẹ́. Ẹ ń jẹ́ kí wèrè tún máa gbé fọ́tò ọmọ yín jáde. O tún wá gbé fọ́tò ọmọ tí umu padà tún wá ní oyún. Ọjọ́ tó ń bá sùn tóyún wálẹ̀ kọ́ ló tún padà ní oyún mi o. Màá padà sọ bọ́rọ̀ yín ṣe jẹ́ o, mò ń padà bọ̀ lórí yẹn o. Wà á rí pé fọ́tò ọmọ yẹn tó gbé jáde, ọmọ kékeré yẹn kọ́ ló máa bí dáadáa fún ọmọ yẹn. Wà á rí pé ọmọ yẹn náà ti dàgbà. So that ó túmọ̀ sí pé 2-3 years ago tí umu lọ ṣèṣekúṣe yẹn,
ọjọ́ orí boy yẹn ò tí ì tó yìí ọjọ́ orí boy yẹn kò tí ì tó yìí ìwọ á sọ fún Umu pé ní kí Umu send fídíò tí wọ́n record torí lady yẹn ní tó torí ẹ̀ record ní pé ní tó torí ẹ̀ record ní pé in case bóyá nǹkan lè ṣe bọ̀bọ̀ yẹn kó lè fi defend ara rẹ̀ nísìn nǹkan lè ṣe bọ̀bọ̀ yẹn fídíò yẹn kò ní àní láti gbé jáde lọ́dọ̀ tèmi o èmi kà pé fídíò yẹn ò ní pé wọ́n ń gbé jáde torí pé kankan ò ṣe bọ́ yẹn kankan ò ṣe bọ́ yẹn mo pé kò ní pé yàn ń gbé fídíò yẹn jáde but láti pé o fẹ́ fi proof pé bọ́ yẹn ò ń ṣe ọmọdé ìwọ wá sọ fún Umu pé kí Umu fún ẹ ní fídíò gbà yẹn kó wá gbé jáde ṣèbí lẹ́yìn ìgbà tí ọmọbìnrin yẹn record Umu mọ̀ kó record náà ó mọ̀ kó record fídíò tó gbé dání ẹ lọ wò náà ó gbé dání ó gbé kámẹ́rà dání báyìí nìyà lọ wo fídíò yẹn ó mọ̀ kó record kò ṣe pé bóyá wọ́n fi kámẹ́rà sára lé irọ́ o Umu mọ̀ kó record ẹ jẹ́ ibi tí mo wà yìí ná ibi tí mo wà báyìí mo wà ní under the life mo wà ní inside the life ṣó tí ibi tí mo wà yọ inside the life mo ti ń drive lọ́wọ́lọ́wọ́ báyìí inú ayé gangan mo wà báyìí inú ayé ni mo ti ń drive lọ́wọ́lọ́wọ́ báyìí ṣó yí ẹ inú ayé ni mo wà báyìí inú ayé gangan kò yá ẹ lẹ́nu òdìgbò òró òfurufú mọ́ báyìí mo ti wọnú ayé mo ti wà nínú ayé gangan so that ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lọ́wọ́ nù rìkọ́dì yẹn Saheed tó bá tí Umu bá sẹ́ǹdì ẹ̀ sí ẹ mọ̀ pé òkú náà ṣì rí tó bá fi lè sẹ́ǹdì ẹ̀ sí ẹ báyìí ayé Umu ti bàjẹ́ nìyẹn wọ́n tún padà lọ fi sí ibi tó ti fi sí www.umusexvideo.com wọ́n padà lọ fi sínú inú ibi tó ń fi alákọ̀ọ́kọ́ sí ẹ jẹ́ n jáde kó mi báyìí ná ẹ jẹ́ n jáde kó lábẹ́ ibi tí mo wà yìí ẹ kó lọ sí kí ló dé kó lọ sí èrè ní ẹ̀ má lọ sí yes mo ti jáde now Saheed eléri ibú ìrọ́lábí ọmọ ṣíìtù ní kí Umu kó fún ẹ fídíò yẹn ṣó yẹ kó wá wọnú fídíò yẹn wà wá wo èjì ọmọ yẹn bẹ̀ gbà yẹn wà wo èjì ọmọ yẹn now Umu wá mọ̀ wípé ọmọ obìnrin yẹn tó jẹ́ dọ́tà mi yẹn ọmọ yẹn record torí pé ẹ̀rù bà ọmọ yẹn kí nǹkan má lọ ṣe ọmọọṣẹ́ òun kọ́ máa pé òun lòun lọ gbé fún àwọn ritualist nǹkan tó bà lẹ́rù nígbà tí kọ́mọdé ti ṣọmọ èmi dẹ̀ sọ fún pé kò gbọdọ̀ gbé fídíò jáde èmi mú ní kò gbọdọ̀ gbé jáde torí gbogbo àsìkò yẹn èmi náà wà láwọn tó ń support Umu tí mo ń defend Umu àmọ́ tó pé ọmọbìnrin yẹn wá bá mi ní Dubai ó bá mi sòótọ́ ọ̀rọ̀ mo dẹ̀ gbé òótọ́ ọ̀rọ̀ tí mi ò support Umu lórí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn mo torí ẹ̀ṣẹ̀ Umu òun ló ṣe ń ru aburú sí látìgbà yẹn ló ṣe ń ru aburú sí mi nígbà tí mo rí òdodo tí mo rí nǹkan báyìí tí mo rí pé lẹ́nu Umu mo ń gbọ́ pé ọmọkùnrin yẹn try ó ti balẹ̀ ọba jẹ́ ó ti fọ́ gbogbo polo gbogbo kóló gbogbo tótoró mọ́ ìtòkò mọ́ àgókò mọ́ ìdí àràbà mọ́ gbogbo ẹ̀ ọmọ yẹn ti bà gbogbo ẹ̀ jẹ́ kò wá bàjẹ́ lójú lásán ó bàjẹ́ pẹ̀lú ọtí ni ó bà gbogbo ẹ̀ jẹ́ tí mo rí nǹkan tí wọ́n fi Umu ṣe wọ́n ní kí n support ẹ mo ní máa support ẹ so that now lẹ́yìn ìgbà yẹn ni Umu wá sọ pé tó bá wá rí bẹ́ẹ̀ ó dà òun fẹ́ ọmọ yẹn gangan ni ọmọ lady yẹn wá ní òkìtẹ́ bá ní fẹ́ kò sí wàhálà ló fà á tó fi ní pé kán lọ gbalé fún bọ́ọ̀yì yẹn kí bọ́ọ̀yì yẹn máa ṣiṣẹ́ lọ́dọ̀ lady yẹn mọ́ torí pé Umu sọ pé nísìnyí tí ó ti bó tó ti gba pátá ń di òun báyìí so that kò lè ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ mọ́ ohun tó fà á nìyẹn pé kò lè ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ mọ́ ni Umu wá ní pé òun máa gbalé fún bọ́ọ̀yì yẹn ní Ìlọrin
náà fi lọ gbalé fún bọ́ọ̀yì yẹn ní bọ́ọ̀yì yẹn ò fi ṣiṣẹ́ lọ́ndà lady yẹn mọ́. Lẹ́yìn ìgbà tó wá gbalé fún bọ́ọ̀yì yẹn nílọrin Wúmù ṣe wàá mú ṣìnà ní Ìbàdà ó ṣẹ̀ṣẹ̀ máa wá lọ sí ilé bọ́ọ̀yì yẹn ó ṣẹ̀ máa lọ kó ìbásùn fún Wúmù. Lẹ́yìn ìgbà yẹn Wúmù ṣe wàá lọ dáná ẹ̀ Wúmù ló lọ dáná bọ́ọ̀yì yẹn fúnra ara ẹ̀ kò jẹ́ bí wọ́n wá dáná Wúmù o Wúmù ló lọ dáná fúnra ara rẹ̀ ṣebí Wúmù náà ṣe fún Barrister nsìn nígbà tí Wúmù fẹ́ dáná tí Barrister fẹ́ dáná fún ara Wúmù ló ń pín owó fún àwọn family Barrister ẹ support mi o ẹ jọ̀ọ́ support mi o ìwọ gba 100,000 ìwọ gba 200,000 màmí gba 50 ẹ support mi o ẹ jẹ́ kí Barrister fẹ́ mi o ẹni pẹ́ ti fọwọ́ sí o táwọn yẹn ò mọ̀ pé one chance làwọn fẹ́ wọ̀ lọ́wọ́ kó Barrister yọ o wàhálà ti ẹ nìyẹn ṣùgbọ́n kí ni kan tí mo mọ̀ ni pé blood thicker than water mi lè fọmọ ìyá mi lẹ̀ mi fọmọ bàbá mi lẹ̀ mi lè filẹ̀ o ṣùgbọ́n pé njọ́kọjọ́ kan ṣá Ọlọ́run máa bá mi là lọ́wọ́ Wúmù so that Wúmù fúnra rẹ̀ ló wá lọ dá àna ọmọkùnrin yẹn tó wá lọ dá ta ló ń pè mí ìgbé kọ́ọ̀lù àna ọmọkùnrin yẹn tó wá lọ dá àna yẹn ló padà wá di wípé lẹ́yìn ìgbà yẹn ló wá ní pé òun lóyún ó ní òun lóyún ẹ rí wípé ọjọ́ tó bímọ olórí burúkú Ṣẹ̀kírù náà ló pariwo pé irọ́ ni ò bímọ ó lọ ra ọmọ ní gbogbo àwọn tí pé Ṣẹ̀kírù bọ́ta pé ò bímọ ó lọ ra ọmọ ní ó ti ṣe lẹ́ṣọ̀ lánàá báwo ni wọ́n sáré lọ rọ ọmọ lẹ́nìí báwo ni wọ́n bímọ lẹ́nìí ọjọ́ tó wá ń ṣèkó mọ ẹ wá béèrè pé ọjọ́ tí wọ́n ń ṣèkó mọ ṣé bàbá ọmọ wà ń bẹ ǹjẹ́ kó mọ àwọn àfáà kú lọ kọ́ ló ń ṣàánú àwọn àfáà Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló lọ ǹjẹ́ kó mọ ẹni ṣàfojú kan bàbá ọmọ ǹjẹ́ kó mọ torí Wúmù náà mọ̀ wípé òun ò lè present irú bọ́ọ̀yì yẹn gẹ́gẹ́ bí pé òun ló fún òun lóyún ni wọn ò ṣe fojú kan bàbá ọmọ ǹjẹ́ kó mọ Ṣẹ̀kírù ìwọ ló béèrè fún o Wúmù Ṣẹ̀kírù ló fẹ́ bá yí ẹ jẹ́ o wákẹ́ mi ìsọ́ tó yìí tẹ́lẹ̀ o èmi ní pé fídíò nǹkan tí mo sọ yìí wà ẹ gbé fídíò yẹn jáde Wúmù ìwọ la yí ẹ máa bàjẹ́ ìwọ làwọn mú ẹ náà máa wà nínú ìbànújẹ́ ayérayé wípé wọ́n ń rí sex video mọ́mí àwọn lórí www.sexvideowumukaola.com ẹ lọ wò mẹ́ ìwọ la yí ẹ máa bàjẹ́ ìwọ la yí ẹ táyé àwọn ọmọ ẹ tún máa bàjẹ́ tẹ́pẹ́ tí àwọn ọmọ ẹ bá dàgbà tó bá fẹ́ èèyàn pàtàkì nínú ayé fídíò ẹ náà máa fi hàn àwọn èèyàn pàtàkì pé èèyàn ó jẹ́ máa fẹ́ ajá nìyá ẹ o ajá nìyá ẹ o ajá òwò fídíò máa fi hàn pé ajá nìyá ẹ má fẹ́ o ajá nìyá ẹ wo òyà ẹ bó ṣe ń mu àtàgbàkò ajá nìyá ẹ o gbó o ti bà yé àwọn ọmọ ẹ jẹ́ Wúmù ṣùgbọ́n pé wọ́n tún ṣe fídíò pé o lọ ra àwọn ọmọ ni ṣùgbọ́n ipe o lọ ra àwọn fídíò àwọn ọmọ pé o lọ ra àwọn ọmọ náà wà lórí gbá o wọ́n máa fi hàn àwọn ọmọ ẹ lọ́jọ́ iwájú pé ẹ̀yin wo ọmọ ẹlẹ́ni pé òun fẹ́ dípò òṣèlú mú lọ́jọ́ iwájú wọ́n ní àbúrò burúkú ni ìwọ tí ìyá ẹ lọ ra ẹ̀ nìyà wọ́n ní yóò wọn ò ra hùn ẹni tó ní ìyá ẹ ra ẹ̀ lọ mú fídíò mi tó ṣe wá tó sọ pé ìyá ẹ ò rà ẹ mọ́ ṣebó gan ni Wúmù ṣebó gan ni èwe mẹ́kànlá ọmọjà ni ayé àwọn ọmọ ẹ̀ ló ń bàjẹ́ ó gbọ́ ayé àwọn ọmọ ẹ̀ ló ń bàjẹ́ tí wọ́n máa pìtàn máa ọmọ ẹ pé àní ṣebí ọmọ ẹ ìwọ lọmọ ẹ gbé fídíò wá bá ipò mọ́mì wọ́n ní ẹ̀rà wá ni wọ́n ti máa lọ gbé fídíò yẹn ran ọmọ ẹ náà lọ́jọ́ iwájú pé wọ́n ní ìyá ẹ lọ rà ẹ ni tí wọ́n pé ìwọ ló fẹ́ fáìtì fáwọn ọmọ ẹ wípé kí wọ́n lè bẹ̀ẹ́ tún ọ̀rọ̀ yẹn ṣe wípé ò lọ ra àwọn ọmọ ẹ ṣùgbọ́n pé sì náà wọn ò tún ọ̀rọ̀ yẹn ṣe báyé Fúlàní jẹ́ bẹ́ẹ̀ náà ìmọ̀ báyé tiẹ̀ náà jẹ́ wọ́n ń bọ̀ wá sọ fáwọn ọmọ ẹ pé wọ́n ní wọ́n lọ rà yín ni màá wá wo fídíò táwọn ọmọ ẹ máa fi dìfẹ́ǹdì pé wọn ò rà wá orí ẹ ti dàrú torí ọ̀kan lọ́mọ òun bá yé àwọn ọmọ ẹ jẹ́ ṣáyé àwọn ọmọ mi ló ń bàjẹ́ ni gbogbo ọmọ tèmi wà l'Amẹ́ríkà náà gbogbo àwọn ọmọ tèmi wà l'Amẹ́ríkà ṣe yẹ ayé àwọn ọmọ ẹ ló ń bàjẹ́ ìwọ Wúmù fìtínà ẹ tó ní làákàyè yẹn nítorí ọ̀kan lọ́mọ nítorí pé mo wà lórí òdodo
wọ́n fi fídíò ẹ̀ hàn mí mo dẹ̀ bẹ̀ ọmọ ẹ̀ kó má mú jáde nítorí pé ó fẹ́ sọ irọ́ di òdodo ó dẹ̀ ń bà mí lórúkọ jẹ́ mi mọ̀ ń pa fídíò ya Barrister ó dẹ̀ ń bà mí lórúkọ jẹ́ wá o bí wọ́n yẹ fi ẹ ṣe ẹlẹ́yà báyìí so that ẹ máa wá gbọ́ o bọ́ọ̀ì tó wá sọ pé òun bímọ fún yẹn bọ́ọ̀ì ọmọ kékeré yẹn mi mọ̀ bí òun Saheed ń ṣó o bọ́ọ̀ì ọmọ kékeré tí Umu bímọ fún yẹn ìhun tó wá ń yà mí lẹ́nu ń sìn ní wípé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ 2021 stroke 2022 lọ̀rọ̀ yìí o àsìkò tó fẹ́ ọkọ àbúrò ẹ̀ ní o ìgbà yẹn náà kò tí ì fọkọ àbúrò ẹ̀ lẹ́ o ìgbà tó wá di pé ó rí bọ́ọ̀ì yẹn bọ́ọ̀ì Jùbírì yẹn tó rí bọ́ọ̀ì yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá sí ọkọ àbúrò ẹ̀ sílẹ̀ but Jùbírì ti boyún jẹ́ ó ti fi àtàǹpàkò ó ti fi bà Tòtòrò jẹ́ gbà tí Jùbírì wọ Tòtòrò ó wá fẹ́ já sí Toronto olórí burúkú lọmọ Jùbírì yẹn ó ti strong bí wèrè bá bá ọ̀dọ́ under 18 to 25 àwọn náà máa ń strong jù wàláì tí ẹ bá ń wá ọ̀dọ́ tó strong between to 18 to 25 to 30 àwa yìí náà ti strong o máa wò pé àwa ti di old school àwa ti strong o àti strong kan but ìyẹn ti balẹ̀ ọmọ jẹ́ olórí burúkú ọmọ Ṣèkí wá ń sọ ọ̀rọ̀ kan lánàá ó ní bọ́ ìyẹn kò ju sẹ́ẹ̀tì bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn lọ dákun tó bá kèmí ló ń bá wí Saheed sórí ẹ ti dàrú ni ṣé òun ronú kó tó sọ̀rọ̀ ni ní sùúrù mẹ̀dúgbò bùrọ̀kátà yẹn tó máa ń process ọ̀rọ̀ fún ẹ kò kí ń sọ fún ẹ kó tó sọ̀rọ̀ ni ó ní pé bọ́ ìyẹn àti bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn ó ní kò lè ju ẹgbẹ́ lọ tó bá kèmí ló ń bá wí ní Bàṣàríyàn hello sir ó kù díẹ̀ sà máa pè ń padà jọ adélé sà ó kù díẹ̀ tí bá ti débẹ̀ máa pè ń sà ẹ̀dí kan sà tí bá débẹ̀ máa pè ń sà máa sọ fún wọn tí bá débẹ̀ máa sọ fún wọn sà máa sọ fún wọn pé kọ́ pé okay sà ẹ má bínú ó wá ní pẹ́rú bọ́ọ̀ì yẹn àti bọ́ọ̀ì tó wà l'Amẹ́ríkà yẹn gbẹ́ ni wọ́n Saheed wò mí lórí ìdúró mi bí wọ́n ṣe rí yìí ẹjá ti kọ́ fọjọ́ orílẹ̀ o ẹjá fọjọ́ orílẹ̀ o lọ edit fídíò mi sẹ́gbẹ̀ẹ́ fídíò pẹ̀lú makeup tẹ́ ṣe fọ́mọ yẹn pẹ̀lú makeup yẹn lọ́gbẹ́ fídíò mi sẹ́gbẹ̀ẹ́ but yẹn kọ́ ní issue tó bá sọ pé bọ́ọ̀yì yẹn ọmọ 40 years kò ju bọ́ọ̀yì tó wà l'Amẹ́ríkà yẹn lọ ájúwà tí bọ́ọ̀yì yẹn ṣẹgbẹ́ bọ́ọ̀yì yẹn ju ẹ̀ lọ nìyẹn náà Saheed ayájá ṣe bọ́ọ̀yì tó gbé wá yẹn bọ́ọ̀yì yẹn ju ẹ̀ lọ torí pé tí o bá ń jọ́ọ̀jì passport age mi gbọ́ mi yé o tí o bá ń judge passport age mi ká gbà wípé age yẹn la fi ń wá admission gbà yẹn ní Cairo la fi lọ ṣe passport age yẹn tó jọ àwọn ẹwọ Cairo gbà yẹn wọ́n ní kó lọ ṣe passport age tí o bá fẹ́ lò ní school ló máa wà ní passport ẹ ká gbà wípé age tó wà ní passport mi tẹ́ ń sọ yẹn pé 1980 now is 44 years old. I'm not bad. 44 years old is not bad. Kí n dẹ̀ máa proud pé 20 something years ago lọ́lọ́run ti kọ́lé fún mi. 27 years ago lọ́lọ́run ti ṣe dáadáa fún mi. Alhamdulillah Rabbil Alamin. Yẹn kọ́ máa fẹ́ lò. Ṣó wá gbàgbé pé 1980 tó ń sọ yẹn 44 years ago yẹn 1980 yẹn á jẹ́ pé bọ́ọ̀ì yẹn ju ẹ̀ lọ nìyẹn torí pé inú passport age tiẹ̀ náà Saheed passport age yẹ tó wà ní driving license yẹ 1983 ló wà níbẹ̀ náà 83 ló wà lọ́dọ̀ tiẹ̀ náà èmi gbà pé 1980 ló wà lọ́dọ̀ tèmi 44 years old mo gbà bẹ́ẹ̀ but ká tọ́ pé òun náà fi ṣe passport because ìyẹn gbọ́dọ̀ sọ tó yẹ kó sọ lórí social media òun náà mo fi ṣe wo document mi then but èyí tí wọ́n fi ṣe document tiẹ̀ tó wà lórí passport ẹ gangan 1983 ní Saheed ó túmọ̀ sí wípé bọ́ọ̀yì yẹn ju ẹ̀ lọ number 1 number 2
èmi àti ìyàwó ẹ̀ Kàfáyá tó jolóògbé ní àjọ wà ní age mate because 98 náà ni Kàfáyá ọmọ 44 years old ni Kàfáyá 44 years old ni Kàfáyá èmi àti ẹ̀ age mate ni wá passport age mate mi ni mo ń sọ o passport age mi èmi àti Kàfáyá age ni wá but nísìn mo ti yọ̀ǹda àgbà fóun òun ti fi àgbà ó ti fi àgbà jù mí lọ ó ti fi kú jù mí lọ lágbà so that mo yọ̀ǹda pé òun ti kú òun ti fi àgbà jù mí lọ èmi ò dẹ̀ ṣe láti máa bá ju ọjọ́ orí báyìí sìn mi ì retí pé kájọ máa du ọjọ́ àti ní age mọ́ àti ní age mate mọ́ torí òun ti kú èmi sì wà láyé so like èmi tí mo máa continue age tèmi èmi tí máa wọ 50 70 80 90 máa wọ 100 tí bá wọ 120 èmi náà ṣe máa lọ but nsìn òun ti kú age tí ẹ ò lè lé mọ́ age ẹ ò lè lé mọ́ kò lè increase mọ́ but ìwọ nínú age ẹ passport age is 1983 ló wà ní passport gbéjáde bá ní pé rọmọ pa id card ẹ wà mí báyìí náà mo kàn drive lọ́wọ́ ni id card ẹ wà mí báyìí id card ẹ driving license ẹ ó wà lọ́wọ́ mi wọ́n náà mọ̀ ní gbéjáde dáadáa ó tó ìbọ́ ìyẹn ju ẹ̀ lọ nìyẹn kó lè mọ̀ kó rí ẹ ti dàrú ihun tí wọ́n fẹ́ fà ibi tí mo wá ń lọ nísìn ni pé towards December last year no December 2022 ni Umu Fitina ṣe lọ so igi ọmọkùnrin yẹn ihun tí mo wá fẹ́ fà yọ gangan ọ̀rọ̀ tí mo fi sọ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ nísìn pé Barrister tí Umu ti jẹ́ wá lọ so igi ẹ̀ ní January ọdún yìí ẹgbọ́n o ó so igi kan ní December 2022 nígbà tó di December 2023 ó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ ṣáwọn èèyàn gbọ́ mi yé ṣá ṣáwọn èèyàn wà ń bẹ̀ Umu Fitinati ó so igi ọmọ bọ́ọ̀yì yárò yẹn ó so igi bọ́ọ̀yì yẹn ní December 2022 ló lọ so igi ẹ̀ tó kóṣù lọ ó kó àgbàdo lọ ó kó gbogbo nǹkan lọ òun ló lọ so igi òun ló lọ tọrọ ọmọkùnrin yẹn pé ẹ̀yin fámìlì ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ yọ̀ǹda ọmọdé yìí fún mi torí àpapọ̀ ẹ̀ tóbi ẹ jẹ́ kó máa kó iná borí orí bábu àyà mi ẹ jẹ́ kó máa kó iná bò ẹ yọ̀ǹda ọ̀dà sílẹ̀ fẹ́nu fámìlì yín ẹgbàṣu 6 àgbàdo 6 ọkà bàbà 6 àpò ẹ̀wà àpò kíní nítorí kí ló torí ẹ̀ kó lọ nítorí kó lè máa kó bó gidi ṣóyé yín òun ló lọ dáná fúnra ara rẹ̀ ihun tí wọ́n fẹ́ fàyọ́ bẹ̀ ni pé December 2022 ló lọ so igi bọ́ọ̀yì yẹn December 2022 nígbà tó bá di December 2023 ó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ ó tún wá so igi míì ní January 2024 13 months and then Barrister kékeré December 2023 on the 22nd December ni Barrister mọ Umu ọjọ́ kẹta ni Barrister lọ san gbèsè 15 million naira ibẹ̀ ni Barrister ti wọ one chance kọlọmọ ayọ̀ Barrister ń bẹ nígbà tó máa di January Barrister tún lọ so igi ó lọ so igi Umu ní Nàìjíríà ntẹ́mi wá ń bèrè sí ni pé ọkọ mélòó ni Umu ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìbéèrè ni o ká gbà wípé Barrister tá à ń sọ yìí òun náà níyàwó kan Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníyàwó kan Nàìjíríà but kò sí kan tó burú ọkùnrin lè níyàwó méjì mọ́síná ó lè ṣe wá sùn lásán ó lè ṣe wá rùbá á torí pé Barrister tá à ń wí ìyàwó kan wà ní Nàìjíríà àmọ́ nítorí pé kó lè rọ́nà lọ l'Amẹ́ríkà kó lè rí ọ̀nà lọ ó ti yé Barrister tí mò ń sọ yẹn kó lè rọ́nà lọ l'Amẹ́ríkà ó ní kí ìyàwó Nàìjíríà yẹn lọ ṣe divorce fóun ìyẹn wá ṣe divorce fún lórí àwọn wọ́n ṣe divorce nítorí pé kó lè rí ọ̀nà lọ l'Amẹ́ríkà ó ti yé àwọn tájọ wà l'Amẹ́ríkà bọ̀tọ̀ Ọlọ́run ní jẹ́ kí èṣù oníṣẹ́ láyé máa di Barrister o nítorí kó lè rọ́nà lọ
torí ó send threatening message kan sí mi ẹ̀yin lẹ fẹ́ gbàwé ìgbélú o ẹ̀yin lẹ fẹ́ gbàwé ìgbélú o ẹ̀yin lẹ fẹ́ gbà citizen o ẹ̀yin lẹ fẹ́ gbà kíní kan o gbogbo alájọ gba citizenship wa ṣóyé but Ọlọ́run jẹ́ ká rí wàhálà so that Barrister lè níyàwó méjì nínú Islam but o lè níyàwó méjì lábẹ́ òfin Amẹ́ríkà o tó bẹ́ẹ̀ o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ so that but Kaola torí mo rí fídíò kan sọ pé èmi àti Barrister ti fẹ́ra wa àti fẹ́ra wa àti fẹ́ra wa mo wá ń béèrè pé ṣé mọ́sí náà ni Wúmù ṣe ni ṣé mọ́sí náà ni Wúmù ṣe ni àbí Sùlásá àbí Rùbáà ìbéèrè ni o kí yòókù máa gbọ́ ohun ẹ bá ń béèrè lọ́wọ́ Wúmù ṣé mọ́sí náà ni Wúmù ṣe ni àbí Wúmù ṣe wá Sùlásá wá Rùbáà àyín ifuditun alátàdìlú fàwa ìdẹ̀tàn Ọlọ́run sọ fún wa torí mi ò mọ̀ sí yo ìdí eléyìí sàyí Ṣẹ̀kíyù ìwọ ló fẹ́ báyé Wúmù ìjẹ́ o ṣùgbọ́n tó bá rí pé bọ́ọ̀ì yẹn o kò kí ń ṣe ọmọ kékeré nígbà yẹn kò ń ṣe under 25 years ọmọ yẹn ò tí pé 25 years nígbà yẹn wà mo tún bú wà láì tí o bá rí tó di pé 25 years ẹ gbé fídíò ọjọ́ tí wọ́n jọ wà lóòtẹ́ẹ̀lì jáde owó lọ́jà mọ̀kọ́ ní kọ́ọ̀dù sáyé ló mọ̀kọ́ ní kọ́ọ̀dù ìkọ́ni ẹ̀dẹ́ wà lọ́wọ́ alájà ní kí alájà sẹ́ndì ẹsẹ̀ kẹgbẹ́ jáde bí ẹ ṣe jẹ́ nìyẹn salamu alaikum now láàrin ìṣẹ́jú 5 sí 10 gbogbo àwọn àfáà tàwa Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó ń sọ̀rọ̀ ẹ jẹ́ kọ́ kí bàbá ń Bariga náà jẹ́ kí n jẹ́ kí wọ́n síwájú ni lórí fídíò tí wọ́n ṣe lánàá kọ́ ló bá mi sọ bàbá Bariga lẹ́sàn dáadáa lórí bá ṣe dúró ló pé ìwọ̀n tá à ń fẹ́ protect lára àwọn àfáà wa a sì wà lórí ààyèsẹ̀ àti bàbá kí ó gba gold àti sars Jamiu àtàwọn èèyàn tí gbogbo wọn tó support Ọlọ́run lára wa a sì wà lórí ẹ̀ but fún àwọn àfáà tó ń sọ pé ẹ jẹ́ kó gun mí ẹ jẹ́ ṣe yí gbogbo èèyàn àfáà bẹ́ẹ̀ mo sọ lánàá mẹ́ta nìyí àwọn àfáà kan wà àkídà ni wọ́n ń torí ẹ̀ bínú sí wa ìpele yìí o kò ń ṣe ara àwọn nítorí ẹ̀ kò sí ohun tá a fẹ́ sọ wọn ò fẹ́ gbọ́ irú yín bẹ́ẹ̀ náà mùsùlùmí lẹ́yìn lọ́dọ̀ wa o but ẹ̀yin tí wọ́n ní pé ohun tá à ń sọ ẹ fẹ́ gbọ́ àwa náà à ní gbọ́ ohun tẹ́ bá sọ má wulẹ̀ pè wá pé yanjú ọ̀rọ̀ o mọ̀ pé àkídà wa ò bá tiẹ̀ mu o láìkí wa àwa náà dẹ̀ láìkí ẹ but lọ́dọ̀ tiwa mùsùlùmí ni ẹ́ tó bá ń gbé pé àkì ń ṣe alákìídà nítorí pé lórí burúkú Ṣẹ̀kíyù ó parọ́ fún yín pé ara yín lòun tí ò dẹ̀ sí lára yín ó wá wò pé nísìn wọ́n ti ní problem ká mọ́ báyìí máa yanjú ẹ̀ má wàá bá wa ẹ̀fẹ̀jọ́ lẹ̀ kó wà ní ẹjọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà kan wà ohun tó ń ṣẹlẹ̀ ò tiẹ̀ yé wọn rárá ohun tó ń ṣẹlẹ̀ ò yé wọn rárá àwọn kan wò pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfáà ẹ má jà mọ́ lórí social media ẹ parí ẹ̀kẹ́ irú èyìn bẹ́ẹ̀ yẹn Ọlọ́run bá san ilé san dáadáa ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé dúró ẹ dákẹ́ ẹjọ́ ọ̀rọ̀ ti kọjá level yẹn ihun tí wọ́n ṣe fún wa ó pọ̀ púpọ̀ débi wípé táwọn náà bá retí pé àwọn náà máa rí àwọn náà wá foríjì ni kò yẹ káwọn náà ṣàbùrú tó yẹn ẹ wá sọ fún wọn pé tí a bá fẹ́ kí ọ̀rọ̀ yẹn yanjú ẹni gbogbo àwọn táwọn gbé lọ ilé ẹjọ́ ta làwọn yọ kó ilé ẹjọ́ mo sọ lánàá lọ́dọ̀ Alfa Zakama Yahya Gambari ó di ọdún kẹta tó ní bá ṣe ẹjọ́ Alfa Wahabu bákan náà àwọn ògo Ìlọrin wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ Ọlọ́run ló padà fi wọ́n borí èmi yìí náà gbé mi lọ ilé ẹjọ́ wọ́n lọ parọ́ mọ́ mi ní ọ̀rọ̀ immigration èmi ò ní court case wọ́n lọ parọ́ mọ́ mi mo wá sọ lánàá ẹlòmíì lè máa òkè bẹ́ẹ̀ ọ̀kọ́lọmọkọ́ ló ń sọ̀rọ̀ èmi ni mo sọ lánàá mo ní táwọn èèyàn tí wọ́n mọ̀ ní pé ó ní di àáfàá wa Mudiru Mordecas wọ́n gbé lọ ilé ẹjọ́ sọ́dà gbogbo ẹ̀yin tẹ́ ń wá settlement ẹ béèrè lọ́wọ́ wọn pé gbogbo àwọn tó gbé lọ ilé ẹjọ́ yìí sáwọn ènìyàn ò yọjú sílé ẹjọ́ nígbà kò yọjú sílé ẹjọ́ náà gbogbo wọn yọjú sílé ẹjọ́ náà wọ́n dẹ̀ lọ rojọ́ tẹnu wọn nígbà tí adájọ́ rí pé wọn ò jẹ̀bi ó fi wọ́n lẹ̀ ẹ sọ fún àwọn náà àtàgùn má níyè ni o àti Saheed
ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ òye ni o ẹni káwọn náà kán yọjú sí ilé ẹjọ́ kẹ́tìrí kí a ju abẹ̀bẹ̀ sílẹ̀ ní gbàgbà ibi pẹ̀lú ọmọ ilé ipe ní yọjú sí ilé ẹjọ́ yẹn ń tanra yín ẹ máa délé ẹjọ́ bẹ́ẹ̀ délé ẹjọ́ lẹ́rọ̀ ẹ̀ délé ẹjọ́ lélẹ̀ tí gbogbo sàkámà jẹ tí Saheed ń lò fáwọn èèyàn yẹn mo ṣì wà ní UK mo wà London Saheed jẹ́ ń bèrè lọ́wọ́ kí ló fà tó fi ń tan ayé pé ó wà ní UK ní ìwọ tó wà Nàìjíríà wọ́n á tó bẹ̀rẹ̀ káwọn èèyàn mọ̀ kó wà Nàìjíríà Saheed ṣó ti ń fọ́ ni Ṣèkíyù kí ló ṣó ti ń fọ́ ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ kó wà kí ló tó ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ kó wà Nàìjíríà kí ló à ń bí ẹrù bàyẹn sìn kí ló dẹ́rù bàyẹn tó fẹ́ káwọn èèyàn mọ̀ kó wà Nàìjíríà gbogbo pé o ti wà UK yẹn kó ń bẹ àwa ti mọ̀ kó wà Nàìjíríà náà o gbọ́ nǹkan tí Àdìó sọ ni àlè ẹ mọ́ àwa ẹ mọ́ Ṣèkíyù àwa ẹ mọ́ àdẹ̀lé ẹ mọ́ Ṣèkíyù àwa ẹ mọ́ àdẹ̀lé ẹ kiri mọ́ ṣùgbọ́n àwa o lọ́dọ̀ tèmi náà o àwa ẹ mọ́ àdẹ̀lé ẹ kiri mọ́ kí ló wá ń bẹ̀ lẹ́rù tó fẹ́ káwọn ọmọ kò wà Nàìjíríà kí ló ń bẹ̀ lẹ́rù ṣùgbọ́n tó bá tó àsìkò tọ́lọ́run fẹ́ mú ẹ wẹ́rẹ́ lọ́lọ́run máa mú ẹ tó bá tásìkò ṣọ́ra gbogbo tó ń ṣe ẹ́ ń sìn tó fi ń ya wèrè yẹn tí mo fi sọ ẹ́ di wèrè síta yẹn nítorí pé ìwọ ló ti mọ̀ pé ìwọ ló mọ̀ pé ilé ò gbà ọ̀nà ò gbà ní ṣe wé àrà ò gbà wọ́n kàn ti mọ̀ pé ilé ò gbà ọ̀nà ò gbà ní ṣe wé àrà ò gbà fún ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n kàn ti mọ̀ bẹ́ẹ̀ so that wàhálà ló kó rẹ sí o bá máa tọ́ ayé pé o ṣì wà ní UK wàhálà ló kó rẹ sí ìwọ tó gọ̀ bí ọwọ́ òsì ṣé èmi alimadi ojú mi àbí tí bá wo fídíò ẹ̀mí mọ̀ bí tó wà tí bá fi lè wo fídíò ẹ̀mí mọ̀ bí tó wà ṣé o mọ̀ pé background ìlú òyìnbó ó yàtọ̀ sí background Nàìjíríà ni mo ń gbé ìlú òyìnbó mo ń gbé Nàìjíríà náà tó bá pè ìlú òyìnbó ló wà ṣe fídíò bí mo ṣe fídíò tó wá tọ kámẹ́rà báyìí síta báyìí kò fi wọn ayé pé ìlú òyìnbó ló wà bí mo ṣe fi wọn ayé pé ìlú òyìnbó mo wà yìí fi wọn ayé so that wọ́n ló mọ tó ń ṣe tó fi ń àìdí o èmi ò mọ tó fà á tó fi ń parọ́ fún àwọn èèyàn bọ̀dì yẹn kan fẹ́ lò so that ẹ̀yin àfáà ẹlẹ́ẹ̀kejì ni mo sọ̀rọ̀ ẹ̀ ṣé wàá rẹ̀ ẹ̀yin àfáà ẹlẹ́ẹ̀kẹta jẹ́ pé ẹ̀yin mọ ohun tó ń ṣẹlẹ̀ yé yín ṣùgbọ́n àti jẹ àti mu yín ló nira tí wọ́n fi fowó ra ọmọlúàbí yín ṣé gbogbo ẹ̀yin àfáà tí wọ́n ti fowó ra ọmọlúàbí ẹ̀ tí wọ́n wá ń tàn yín kiri pé ẹlọmúyàn kan mọ́lẹ̀ ẹlọba lágbájá sọ̀rọ̀ ẹlọba tàmẹ̀jì sọ̀rọ̀ ṣé gbogbo ẹ̀yin àfáà yẹn ẹ kan àbùkù mo mọ gbogbo yín o ẹ kan àbùkù gbogbo yín àfáà yẹn ẹ gbóhùn ara yín lórí social media ṣé mọ bí ayé Fúlàní ṣe bàjẹ́ tí ò ní yìí mọ lórí social media bẹ́ẹ̀ gbogbo yín ṣe máa kan àbùkù gbogbo yín àfáà yẹn torí pé ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ àmọ́ torí owó ìtọ́nigba 200,000 gba 300,000 wọ́n ní kí wọ́n lọ mú àwọn èèyàn mọ́lẹ̀ pé káyé lè rí bóyá àwọn kọlá aláṣẹ jù inú wọn wà láwọn Ìlọrin wọn wà láwọn àfáà Ìlọrin tẹ́ pé ìjẹkújẹ ti báyé wọn jẹ́ tẹ́gbẹ́jọ́ tajọ́ bẹ̀rẹ̀ wọ́n wà láwọn tó ń tọ́kọ́ Saheed Shittu ò ṣe dáadáa ṣùgbọ́n sìn wọ́n ti lọ mú àwọn èèyàn mọ́lẹ̀ wà náà àfáà Ìlọrin ó wà náà oníláwàní ó wà náà tí òwe láwàní ńlọrin ó wà káàkiri kódà ó wà nínú àwọn ẹgbẹ́ kan tí wọ́n ní àwọn ẹgbẹ́ mùsùlùmí tí wọ́n tún ń ṣe mi ìfẹ́ dárúkọ ẹgbẹ́ yẹn ó wà nínú àwọn ẹgbẹ́ mùsùlùmí tí wọ́n tún ń ṣe ó wà nínú wọn náà tẹ́ pé àwọn oníjẹkújẹ kan ti wà láàárín wọn tẹ́ pé wọ́n ti fún wọn ní tọ́rọ́kọ́bọ̀ wọ́n ní kó máa lọ dà á ní àwọn àfáàrù débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ máa gbógun ti bàbá kí ó gba gòdì pé fi bọ̀bọ̀ yìí lẹ̀ fi ilẹ̀ yẹn ó ti tó ó ń dojú ti ẹ yá wèrè ní ẹ̀yìn àfáà yẹn ẹ fẹ́ sórí burúkú ni sórúkọ ní bàbá kí ó gba gòdì fi ń ṣe kéèsì ni ẹ má kì í ṣe ìjẹmọ́ yín lọ́wọ́ wèrè ní yín ni sórúkọ ní bàbá ó pè yín sí kéèsì ẹ̀ ni èwo ni kẹ máa sọ pé ó ń dojú ti tójú bá ń tiẹ̀ ó dẹ̀ kóònù ẹgbẹ́ ó yá wèrè ni ẹbẹ ṣòfò ni wèrè ní yín ni
bẹ́ẹ̀ ni ẹlòmíì á pè mí ọ̀kan lọ́mọ mo like yín ni bó ṣe ń bu yín yẹn wò dáa ojú ń tì mí ò ní ṣoríire ìwọ náà ń bú ni ọ̀kan lọ́mọ ẹ fi wọ́n lẹ̀ bó ṣe ń bú ìyàwó yín yẹn ò dáa ojú ń tì mí ni ò ní ṣoríire ìwọ náà ń bú ni ò dẹ̀ fi wọ́n lẹ̀ ṣé mo ló sùn mí ni ṣé mo jọ ẹni tí wọ́n ń bú lójú ẹ ni ṣé bó ṣe rí mi yìí mo jọ ẹni tó ń bú ó lọ́wọ́ ẹni tó ń bú ní New York bó ṣe rí bó ṣe rù ẹni tó bá ń bú tó bá yọ lára ẹ̀ lọ wàárí náà wà New York wàárí bó ṣe máa rù èmi jọ ẹni tí wọ́n ń bú ni ṣé mo jọ ẹni tí wọ́n ń bú báyìí ó ní mo ṣe rí ìwọ tí wọn ò bú ṣó ó fáyìn ó ráǹsì tó mi àbí ọmọ tí ó gba góòdì ọmọ tí ó gbẹrú ó sọ fún ẹ pé bó ṣe ń bú òun yẹn owó àfẹ́ẹ̀tì òun kí wèrè kan máa ní pé òun láàfà torí jẹkújẹ tó ti jẹ torí pé wọ́n ti fún ní tọ́rọ́ kọ́bọ̀ a máa lo dàìkọ́ a máa lo dàìkọ́ pé bó ṣe ń bu yín yẹn ojú ń tì wá ó ní ṣoríire wà àfáà tó bá sọ bẹ́ẹ̀ àbúgbèrè ń ṣe ẹ̀ ni ṣé tíyàn bá ti ń ṣe ẹgbẹ́ ń sìn ìyàn níjà fẹ́ tó ẹ̀ mọ́ lábẹ́ sánmọ̀ àbúgbèrè ń ṣe ẹ̀ ni tójú bá ń tì ọ̀dẹ̀ kó nù ẹgbẹ́ àbúgbèrè ń ṣe àbúfẹ́ ṣorí ibú ni tẹ́bọ̀ yẹn àfáà yẹn ẹ̀ kọ́ àbùkù mo sọ bẹ́ẹ̀ fún yín nìyẹn o ẹ̀ kọ́ àbùkù gidi so that kí yẹn jẹ́ wọ́n ní fún yín ẹni tí ọ̀rọ̀ ò bá yé ọ̀tọ̀ ní àbọ̀ ìwọ tọ́rọ̀ yé tó wá tó pé wọ́n ti fún ẹni kọ́ wọ́n ti fún ẹni tọ́rọ̀ wọ́n wá ní kó máa lọ dàárín kó máa lọ dẹgbẹ́rú kó máa wá pa àwọn èèyàn ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká pè wọ́n jẹ́ ká bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ẹ bá bọ́kàn lọ́mọ sọ̀rọ̀ ẹ fẹ́ ṣorí burúkú ni ẹ̀yin tẹ̀ tó pé ẹ bá pè ọ̀kan lọ́mọ wọ́n lè pè mí fún ààrẹ ò ná gómi lọ́wọ́ ni pè mí fún ààrẹ kó wá gbọ́rọ̀ burúkú wọ́n ti máa mọ náà sí mi kọ́ bẹ́ẹ̀ bọ́kàn lọ́mọ sọ̀rọ̀ kó dákẹ́ wọ́n ló ní Facebook mi ni àbọ̀bẹ́ sórí burúkú ṣé o máa dúró kọ́tọ́ ṣe fún mi nítorí wọ́n jẹ́ àfà mò ń sọ̀bọ̀ táwọn àfà náà ṣe tó ṣe fún mi yẹn à ń gbòòrò máa dìyẹ lọ́wọ́ kú ó níwọ̀n jẹ́ kó wọn àkìtàn lọ jẹ láwọn olórí burúkú tó fẹ́ dá àwọn àfà làkẹ́ tó fẹ́ títà ìdìbẹ́ sọ̀rọ̀ ẹ̀dì ẹ̀rù jẹjẹ fún gan wọn aláàfà lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run lọ́pẹ́lọpẹ́ múrí bàbá ń bàdígà tó dúró tán pé kò ní dáa fún ẹsẹ̀ tí ò bá gbé àṣírí mi jáde ò ní ṣoríire tó gbọ́ àdó tó fún ẹ lésì lọ́dọ̀ Sàkámà láìpẹ́ yìí oyè bíá gbogbo ohun tó fi dé Fùlàní mọ́lẹ̀ pé Fùlàní tó mọ̀ pé òun báyàwó ọba kan tún máa gbé jáde ó fẹ́ máa lórú ẹ̀ fáwọn èèyàn ṣé bá tó lò fún bàbá kí ó gba góòdù níjẹrin nígbà tí mo gbé ọmọbìnrin yẹn ṣépè tí ò bá wá takò tí ó máa ṣòfò ní ó ṣe padà sórí ẹ̀ gbé fídíò bàbá kí ó gba góòdù jáde tó wá bí bàbá ẹ̀dá ṣùgbọ́n ọmọbìnrin tó yí bàbá tí bàbá ń fẹ́ ń gbà kan yẹn ọmọbìnrin yẹn ló ń fún ẹ lífà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ nígbà tí mo ranjú mọ́ wèrè gidi lórí social media àbúyó máa drag ọkọ tó ń fẹ́ lọ́wọ́ ń bàdàn sìn kí á ń sìn ṣé kò lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ àbẹ̀bẹ̀ sórí burúkú àníwèrè ju wèrè lọ alimọ̀jùnúnù fáwọ́kọ̀ mọ̀jùnúnì alimọ̀jùnúnù fáwọ́kọ̀ mọ̀jùnúnì ó jura wọn lọ wọ́n sọ adìyẹ bọ̀bọ̀ kan wà ó ń fẹ́yàn kan ní Dublin ó tọ́ pé òun yàn lálẹ́ ni ṣé ó ní òun yàn lálẹ́ ni ó fẹ́ náà nìyẹn wo ní tiẹ̀ owó nẹ́ni tó ń fẹ́ wọ́n fẹ́ dírágì yàn wọ́n fẹ́ dírágì àwọn oníyàwó àní Rámọ́tà máa ṣẹlẹ̀ àlọ́ social media yìí sẹ́ Rámọ́tà ọkọ ẹ ló ń dírágì ìyàwó oníyàwó ọkọ ẹ ló lọ ń dá sí ọ̀rọ̀ fámìlì tí ó kàn Rámọ́tà ló máa sunkún lórí social media yìí Rámọ́tà ìyàwó Saheed ó máa sunkún èmi mo promise ó máa sunkún àwọn fámìlì ẹ máa sunkún Rámọ́tà ó máa sunkún àwọn fámìlì ẹ máa sunkún jákọ kí ló kàn pẹ̀lú yẹn kan fẹ́ yàn ìyẹn jẹ́rọ ẹ̀sìn wọ́n máa lọ wọnú fámìlì wọ́n máa ní wọlé náà àṣírí àwọn èèyàn lọ́wọ́ wọnú agbáṣẹ́ràn jáde tí ò bá gbé àṣírí ẹni yẹn jáde Saheed ẹni tó ní pé níyàwó ní Dublin yẹn tó ní ò dárúkọ ẹ̀ yẹn tí ò bá gbé jáde òfò ló máa ṣe òfò gbogbo àwọn ọmọ ẹ máa ṣe Rámọ́tà tó ṣe ẹ̀fẹ́ gan Rámọ́tà yẹn máa ṣe òfò máa torí ọkàn lọmọ má ṣe bóyá máa ń ṣe náà ó ti ń gùn ẹ̀ Rámọ́tà máa ṣe òfò tí ò bá gbé jáde tí wọn kí ní oyún Rámọ́tà wà máa bù lé Rámọ́tà ń sìn o ìwọ́n tó bá ní pé mò ń ṣe pé jù kó lórí platform mi o olórí burúkú ní Saheed o ṣùgbọ́n Rámọ́tà tí ò bá gbé àṣírí yẹn jáde
Ramota ìyàwó ẹ ó máa sunkún ni ṣó yẹ gbé jáde ó máa lo threatening wọ fáwọn ìlòyìn social media ó fẹ́ sọ̀rọ̀ ẹ di bẹ̀rù fáwọn àfà àwọn òpònú míì náà tí ò ní làákàyè náà wá pé ẹ fi ilẹ̀ ẹ mọ̀ pé kò nójú tì ẹ fi ilẹ̀ ó máa sọ̀rọ̀ yín láìda gbogbo tó sọ ń pa tèmi kí ló tu lára mi wo lọ hàn tì fún mi wo ní káwọn obìnrin tí mò ń bá sọ ní kàn kó gbogbo àtàpàkò mi wá fún ẹ ní kàn kó wá fún ẹ kò sí tó lè ṣerú àwa yìí mọ́ mi wà yìí wo àtàpàkò mi lè sọ ibi tó wà ó wà káàkiri gbogbo gú ẹ pé www.atapakookolomo.com kọ́kọ́ pé www.atapakookolomo.com ó máa kó wá fún eléṣiríṣi tó dáa tó yan orí ìdẹ́rùbàrú àwa yìí wàhálà ti ẹ nìyẹn nídìí eléyìí ẹ̀yin àáfà oníjẹkújẹ alátẹnujẹ tẹ́ ń gbó lọ́wọ́ ṣẹ̀kíyù tẹ́ wọ́n fẹ́ máa dà ní àwọn èèyàn rú ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tẹ́ wọ́n fẹ́ ṣẹlẹ̀ lórí social media o subhana rabbika rabbil izzati amma yasifuna assalamu ala mursalina alhamdulillahi rabbil alamin bẹ́ẹ̀ sinmi díẹ̀ tọ́ra mo fẹ́ kírun mo fẹ́ bọ́lẹ̀ mi ti débi tí mò ń lọ o mo fẹ́ bọ́lẹ̀ mo fẹ́ lọ kírun mo fẹ́ ríyàn mo dẹ̀ fẹ́ kírun sọ̀rọ̀ orí ìrìnàjò mo wà kọ́lọ́ńṣọ́ mi délé sọ̀rọ̀ for now sìn tẹ́ bá wá sọ̀rọ̀ tí n bá dá yín lóhùn mo ń lọ fún vacation ni o tẹ́ bá sọ̀rọ̀ tí n bá dá yín lóhùn mo ń lọ fún vacation ni o sọ mo fẹ́ lọ vacation báyìí mo fẹ́ kí gbòòrò sinmi díẹ̀ ṣùgbọ́n ó mú fìtínátì tí o bá fẹ́ kí Saheed bá yí ẹ jẹ́ ní kájọ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Jubril yẹn ọmọ Jubril tẹ́ ń sọ yẹn ni o ìjà bẹ̀rẹ̀ lórí ẹ ó mú fìtínátì tí wọ́n Saheed bá yí ẹ jẹ́ ṣòdìrí sex film ẹ tó wà ní www.umufitinaty.com wọ́n tún máa lọ bẹ́ẹ̀ fi eléyìí náà síbẹ̀ àwa di pé tọ́pìkì ẹni pé ó mú ibo lẹ̀jẹ̀ ti wá a máa wá rí inú fídíò ẹ pé Umufitinaty ra ọtí ó rọ ọtí fún small boy ó fẹ́ bá yí ọmọ jẹ́ pé kọ́ ọmọ yẹn mu ọtí kó tó lọ sí Tòtòrò láti Tòtòrò ó wá gbàgbẹ̀dẹ̀ Tòrò ń tò ó lọ Tòtòrò gbàdọ̀ kó Tòtòrò ó wá gbàgbẹ̀dẹ̀ Tòrò ń tò ó wá balẹ̀ ọba jẹ́ ẹ̀jẹ̀ bá sóòkì gbogbo orí bẹ́ẹ̀dì Umu sórí tí mo sẹ́ndì sí ẹ yẹn sẹ́ndì Saheed mo mọ̀ pé ó tún pọ̀ lọ́wọ́ tèmi mo kàn gé díẹ̀ fún ẹ wá bí ìgbà tí mo gé fún ẹ gan mo tún mọ̀ bẹ́ẹ̀ mú ti bí ohun ẹ̀ yẹn àmọ́ kò pọ̀ ńlẹ̀ pé ìjẹ́ nìyẹn subhana rabbika rabbil izzati amma yasifuna assalamu ala mursalina walhamdulillahi rabbil alamin ma salam wa ila liqa'i kó wait kó ìbá ti ń ké ẹ̀kẹ́ gbọ́dọ̀ ké mọ́ number 1 last man standing ó dàbọ̀.